ọba Joseph Afolabi Adeoye ìlú Fẹ́mi lóye àkọ́kọ́ ẹ kú oríire. ọba Joseph Afolabi Adeoye ìlú Fẹ́mi lóye àkọ́kọ́ ẹ kú oríire. OBANIKOSU-EKITI congratulations o centenary celebration ọpẹ́ f'Olúwa 60th on the throne gẹ́gẹ́ bí ọba. Professor Bọ́lárìndé Joseph Obebe ọmọ wọn lọ́tún Èkìtì ló pè mí sórí aago. ó ní nǹkan bàládé kú oríire. ó ní kí gbogbo Kòsú-Èkìtì kú oríire o. ìlú Fẹ́mi lóye àkọ́kọ́ Adeoye. ọba Joseph Afolabi Adeoye ìlú Fẹ́mi lóye àkọ́kọ́ ẹ kú oríire. ọgọ́rùn-ún ọdún lókè èèpẹ̀ ta ni ó ṣàìmọ̀ pé ó tọ́pẹ́. ọgọ́ta ọdún lórí àpèrè gẹ́gẹ́ bí ọba aládé. gbogbo ẹbí gbogbo ará gbogbo ọ̀rẹ́ gbogbo ìlú pátápátá ló yẹ kó fi ṣọdún kí wọ́n tún fi ṣayẹyẹ. oore ọ̀fẹ́ tí ò kọ́mọ̀ nìyí. àwọn tó bá rí gbà lọ́wọ́ adániwáyé níṣe ló yẹ kí wọ́n máa fìyìn f'Elédùà lókè. His Royal Majesty ọba Joseph Afolabi Adeoye ìlú Fẹ́mi lóye 1 Oníkòsùn tìlú Ìkòsú-Èkìtì. a dúpẹ́ lọ́wọ́ Elédùà lókè. a fi bàbá wọn tó láyé ọba tó jẹ́ kẹ́ẹ̀rí lé ayé gbé. Olódùmarè tí ò jẹ́ kó rí ìtẹ́ ó gbóná mọ́ba. His Royal Majesty ọba Joseph Afolabi Adeoye ìlú Fẹ́mi lóye 1 ọba Oníkòsùn tìlú Ìkòsú-Èkìtì. ìdọ̀bálẹ̀ ńlá kọ́ba aládé o. mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà. arọ́ba fi ń lọ bá ń pa. ikú bàbá yèyé aláṣẹ èkejì òòṣà. mo parú burúkú mo ṣí fìlà níwájú ọba. ọgọ́rùn-ún ọdún lókè èèpẹ̀. kábíyèsí kí gbogbo ọpẹ́ gbogbo ìyìn gbogbo ògo kó máa jẹ́ t'Elédùà lókè. Professor Bọ́lárìndé Joseph Obebe olórí ẹbí ọ̀gbọ́n ìṣàn nílùú Ọ̀tún Èkìtì ń lo tẹlifóònù èmi Ọ̀gẹ́fìlà Ayọ̀dèjì ọ̀jọ̀gbọ́n akọrin kéwì pèdè bí ẹni jẹ̀kọ́ yangan. ó ní dandan ni ká bá kábíyèsí yọ̀. ó ní dandan ni ká bá dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ò kọ́mọ̀ látọ̀dọ̀ Elédùà lókè. fún àánú tí ò kọ́mọ̀ látọ̀dọ̀ ọba aṣẹ̀dá tó dá wa sókè èèpẹ̀. Professor Bọ́lárìndé Joseph Obebe ó ní látọdún 1953 ó ní nǹkan bí 70 ọdún ó lé sẹ́yìn òun ló ti mọ kábíyèsí ọba Joseph Afolabi Adeoye ìlú Fẹ́mi lóye 1. ó ní láti ìgbà náà láì tí ìjọba aládé ló ti jó lótìtọ́ tó ti jẹ́ni tó tẹpá mọ́ṣẹ́. ó kóni mọ́ra ó lẹ́mìí ìrẹ̀lẹ̀ kì í gbéraga. ó ní nígbà tí ò tí ìjọba gan kò jẹ́ mọ́ bá wọn tẹ̀lẹ̀ bí ẹrú láéláé. ó nínú òun dùn púpọ̀ láti wà láyé láti wà láàyè lásìkò yìí nítorí ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tó jẹ́ pé ilẹ̀ ti fi mu. ó ní bí n bá ti ń bá kábíyèsí yọ̀ tí mò ń bá gbogbo ìlú Ìkòsú-Èkìtì yọ̀ kí n tún mọ́ wúre wípé k'Elédùà lókè ó di kábíyèsí mú dópin kí ìlú Ìkòsú-Èkìtì ó máa tẹ̀síwájú lásìkò ọba Joseph Afolabi Adeoye ìlú Fẹ́mi lóye 1. kéku ó máa ké bí eku kẹ́yẹ ó máa ké bí ẹyẹ kọ́mọ èèyàn ó tún máa fọhùn bí èèyàn. kábíyèsí ẹ ti bá wọn dàgbà lókè èèpẹ̀ ẹ ní bá wọn dàgbà àyà láéláé. àyànfẹ́ Olódùmarè ńlọba mímọ́ fi yín ṣe ẹ ò ní fọjọ́ ogbó ṣàìsàn ńbẹ̀ lẹ̀ ní mọ sàárè ọmọ. ọba Joseph Afolabi Adeoye ìlú Fẹ́mi lóye àkọ́kọ́ ọmọ wọn ní Kòsún-Àhànyìn ọmọ amúdàsílẹ̀ fogun ẹnu pani. ẹ̀yin gangan lọmọ olódò ara abẹnimẹ́mu ọmọ olódò ara ọ̀gẹ̀dẹ̀ wọ́pọ̀. ẹ kú ọdún ẹ kú ìyèdùn káwọn tó láyé ó mọ tì í lẹ́yìn. Professor Bọ́lárìndé Joseph Obebe olórí ẹbí ọ̀gbọ́n ìṣàn nílùú Ọ̀tún Èkìtì. mo jíṣẹ́ ọ̀hún bẹ́ẹ̀ ti rán mi kí n kọ́ba aládé kú oríire kí n tún mọ́ bá gbogbo òlú yọ̀. kábíyèsí ẹ kú oríire. ọba Joseph Afolabi Adeoye ìlú Fẹ́mi lóye àkọ́kọ́ ẹ kú oríire.